ẹ má jà ganúlẹ̀ lásán ẹ já ṣe kí ni ká gbáradì nítorí àwọn tó ń gbé passport wáyé ó máa tó padà wá. Mighty Play TV, we give you the best. Ere o, ǹjẹ́ ẹ ti gbọ́ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà tí ń bẹ nílùú Libya? Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn NIS ìtààmọ̀ sí Nigeria Immigration Service ó máa tó padà sílùú Libya o? Ǹjẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀? This to inform all Nigeria people in Libya that NIS Nigeria Immigration Service will be soon back to Libya. At Nigeria Embassy in Tripoli, prepare yourself down. They can land any moment from now. What are the things that you need to prepare? Ọ̀nì wàrà kàdé fẹ́ lọ rèé fojú rẹ̀ kò dé o. Yan bí lónú dé ọmọ ẹranko àgbọn àti ní ọmọ yìí ọkà. Tíṣù ẹni bàtà ṣe ló yẹ ká dáwọ́ bò. Ara ń yẹni wọn kì í ṣáàkú bẹ́ẹ̀ wọn kì í fẹ́ jẹ́ èèyàn bọ̀rọ̀. Nínú sinimá àfẹnujá wáyà àti àfọwọ́káìlà lókè òkun tó kọ ogún obì tó lógójì èbó. Ó wà bí òní pa ó fún ẹ o. Àwọn oyún tẹ̀rọ ogún tó kù. Àbẹ́mi àti ẹ̀ ti ṣù wá ta. A ò lè dáwọ́ bò jẹ. Ọ̀rọ̀ àwọn èèyàn wa lókè òkun tí wọn kì í lè pàṣẹ lórí wọn mọ́ra. Ẹ wá wo ohun ojú Múkáìlà rí lọ́wọ́ rẹ̀. Dàwí fún Ládìlá fi ń sọkún. Dàwí fún ikọ̀ ló fi ń sọkún. Dàwí fún oníyàyà ló fi ń sàdọ́ta. Ṣé ẹ láwọ ọ̀gbọ̀nọ̀? Adínájà, ṣe ẹ̀rọ gbọ́dọ̀ tẹ̀ ẹ̀ dáa kan, a fi máa ń jọ̀ka ni. Tó bá wọn fi jẹ. Ilé ọkọ̀ máa wèrè, wọ́n tẹ̀ka lọ báyìí ni, táàdé lò. Chicken náà mo kàn fẹ́ ṣe sí wọn. I want to eat shawarma. Àrọ́ kan mi ò wé kankan. Tẹ́ ẹ bá mọ̀ ọjà, ẹ mọ̀ sá. tó ń gba àmàlà ní ṣìǹdàkọ̀ mọ́ mi kì í ṣàmàlà kára ló fẹ́ jẹ. Ìyàwó ẹnì kan náà ni wàá núwọ̀ ló ń ṣe mí èjì wù mí. Jẹ́ èso tọrọ fún ẹ. Sórí bóyá wà ó sì pupa, kò rówó para o, kò rówó ra kírìmù o, báláyé tiẹ̀ lè. Ó dá ń lójú mo mọ̀ ni pé ògo owó lọ̀rẹ́ wo ṣe. Ọ̀rẹ́ mi tọrọ bá ti kàn láwọn mo mọ́ dì. Kán lè mọ̀ pé àjọra wa ni. Ara ti ń ru ìbí bí ṣe ń ṣe yìí o. Ẹja wọn lọ. Ta ó jẹ. Ayé ò ní fìbànújẹ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Sinimá àfẹnujá wáyà ní kẹ́kọ̀ọ́ kẹ́ ṣàbí wìtìwìtì. Àwọn àgbà òṣèré tí wọn kò wà ní. Lẹ́kàn Ọlátúnjí. Láńkó ọmọba Dubai. Àbínújà. Lọ́sí Arẹ́gbẹ́ṣọlá. Àbàbà Onímágùn. Àbáyọ̀mí Òkègbèmí Mr. Mighty. Wàyídẹ̀ Bámidúpẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Produced by Àbáyọ̀mí Òkègbèmí Mr. Mighty. Written and directed by SS Olóyè TGD. Àyà sinimá yìí lórílẹ̀‐èdè Libya àti orílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹ wo sinimá yìí lórí YouTube. Mighty Play TV. Ẹ like, ẹ subscribe, kẹ́dẹ̀ comment. Ohun ojú Múkáìlà rí nínú sinimá àfẹnujá wáyà yìí. Mo fẹ́ dájà lẹ̀ láàrin ìjọba àtológun. I will call my lawyer. Bí àṣà àwọn ọmọ kan, wọ́n ní tílẹ̀ bá ti mọ̀ wọ́n àpèdí làwọn. Because some people will be saying, I don't know this, I don't know that, I don't know what they need, I don't know what I need. That is it for you. This is what they need from you. Number one is your birth certificate. Your birth certificate. Hey. Second one is your state origin. State origin. The thing where they need. Second one na state origin. And that third thing na money, which is $106. Prepare yourself down. Yoruba talk say ẹja pọ̀mílẹ̀ dòǹgbẹ́ o. Let fresh water down before things go catch us. Shey you understand? And when they arrive, we will surely notify you when they arrive. Ẹ má jà ganúlẹ̀ lásán. Ẹja ṣe kí ni ká gbáradì nítorí àwọn tó ń gbé passport wáyé ó máa tó padà wá. Ó tó ń bọ̀ o, wọ́n ti ń bọ̀. Ẹja gbáradì nítorí pé tá a bá pọ̀mílẹ̀ dòǹgbẹ́ ìyẹn ló dájú ó ká ti mọ àwọn nǹkan tá a ní àwọn nǹkan tá a fẹ́ tó bá dé kó má bàa bá wa lójijì kí wá lọ́wọ́ nǹkan tó fẹ́ ká ṣe kí ni tó jẹ́ ká mú wá fáwọn nǹkan tó fẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni birth certificate ìwé ọjọ́ bí rẹ òun lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni tó ń pè ní state origin ẹlẹ́ẹ̀kẹta òun ni $106. Ẹ jẹ́ ká ṣe kíni ká gbáradì nítorí pé ìgbáradì òun lóògùn ìjà kí má bá wa lábo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jà sí ká gbàgbé wípé Yorùbá ID card òun náà ń bẹ ńlẹ̀ o bẹ́ẹ̀ bá dé embassy bẹ́ẹ̀ bá sọ fún wọn pé ẹ fẹ́ ṣe Yorùbá ID card ó dàbí attestation letter ní o òun náà pẹ̀lú àwọn nǹkan tá a gbọ́dọ̀ ní ẹ má gbàgbé o àní lọ́wọ́ tá a wà yìí kó má dàbí pé ẹ gbọ́ ní wíwá tó fẹ́ wà yìí ó dàbí wípé tó bá ti wá wọn padà lọ́mọ́ o wọ́n máa bá wa ṣe á sì máa gbà á níwọ̀nba ìgbà ọ̀sẹ̀
ọ̀sẹ̀ méjì ló ní péréte òun la fi ń sọ fún yín wípé ẹ má gbàgbé o èyí kò dàbí tá a ti ń ṣe bọ̀ ó ti dàbí wípé tó bá ti dé wọ́n ti ní ilé tó máa dé sí tájọ máa gbé ní Libya ń bí ẹ kú oríire o gbogbo ọmọ Nàìjíríà tó bá jẹ́ gbà àkọ́kọ́ rẹ tẹ́ ẹ ṣe kí ni tẹ́ ẹ ṣe ń join wa tàbí tẹ́ ẹ ṣe ń rí wa ẹ bá wa subscribe ẹ like Mighty Play TV lórí YouTube lórí TikTok àti lórí Facebook á tún máa rí yín o Mighty lórúkọ tèmi ire o.